mo rí pé gbogbo yín lẹ trend nígbà tí pilot tó ṣe fíìmù pẹ̀lú King Wasiu Ayinde. Mo rí pé gbogbo ẹ̀yin tẹ post yẹn lẹ trend, lẹ ní love and like, lẹ rẹ́rìn, inú yín dùn pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Ó dà bẹ́ẹ̀. Eléyìí ni màá fi ṣẹ̀yìn o, gbogbo ẹ̀yin pósítà, eléyìí tí èmi máa fi ṣẹ̀yìn ni pé ẹ rí pé ẹ̀ bá lórí péjì mi. Alákọ̀ọ́kọ́ ná, ìran mi nínú ìran tí mo ti jáde, a kì í fi ṣubú èèyàn gbéyàn ṣe yẹ̀yẹ́. Torí pé ẹni tó kàn ló mọ̀. Ipò ọ̀wọ̀ là ń bá àgbà. Bẹ́ẹ̀ ni, ipò ọ̀wọ̀ là ń bá àgbà. Pilot yẹn mọ Wasiu Ayinde, ó mọ K1 dáadáa. Ó mọ K1 dáadáa. Tẹ́ bá fẹ́ gbọ́ kẹ́ máa gbọ́. Àwọn tó fẹ́ ṣáàṣì kọ́ọ̀pù Wasiu Ayinde yẹn, ẹ yẹ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa, ṣé King Wasiu Ayinde ṣẹ̀ṣẹ̀ ń gbé pléènì níbẹ̀ yẹn ni? Ẹ yẹ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa torí pé jealous ó máa ń wà nínú nǹkan gbà míì. Ọ̀rọ̀ mi máa yàtọ̀ torí gbogbo wa ò lè sùn ká darí síbì kan láíláí. Jealous ó máa ń wà nínú nǹkan míì gbà míì pé ṣèbí wọ́n lè yan Tinubu. Nǹkan tó ṣe fún Wasiu Ayinde yẹn, wọ́n yọ oró Tinubu lára Wasiu Ayinde ni. Ṣọ́mọ Yorùbá nípa ọmọ pilot yẹn, kí ni nǹkan tó mú ṣerú nǹkan báyẹn? Wọ́n yọ oró Tinubu lára ẹ̀, tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́ lọ mọ̀. Ó yọ oró Tinubu lára ẹ̀ pé wọ́n ló súnmọ́ Tinubu, ṣèbẹ́yìn lẹ́jọ́ ń jẹ fàájì yẹn, má wọ́rí àyíbi post tá a wà náà ní ta lè fi disgrace yẹn, a dẹ̀ máa disgrace yẹn bí tí o sì nǹkan tó máa ṣe. Ṣèbí nǹkan tó ń ṣe fún King Wasiu Ayinde nìyẹn, ó lè kọ̀wọ́ náà lọ́la kó gbẹ́nu sọ̀hún, oníkọ́mẹ́ǹtì òṣì. So gbogbo yín, inú yín dùn, Wasiu Ayinde, ìjábọ̀ ẹnìkan ń wú yín lórí. Láàrin Yorùbá sí Yorùbá náà mo tún rẹ̀yìn ọmọ Yorùbá tẹ́ ń post yẹ. Inú yín dùn pé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí wẹ́sẹ̀ bóyá látara pé ẹ̀ láìkì ẹ̀, àbí? Pẹ̀lẹ́, bọ́ mo mọ̀ pé tó bá nírú èèyàn bẹ́ẹ̀ yẹn nínú fámìlì ẹ̀ ò ní fẹ́ kó jábọ̀ náà. Àbí tí wọ́n bá nírú èèyàn báyẹn nínú fámìlì ẹ̀ ṣé wàá jẹ́ kó jábọ̀ ni? Tó bá nírú èèyàn bẹ́ẹ̀ lọ́mọ ṣé wàá jẹ́ kó ṣubú ni? Oníkálukú ló ń protect nǹkan ẹ̀. Bọ̀ àmọ̀ràn màá kàn gbẹ̀yìn ọmọ Yorùbá. Ṣé rí kí nǹkan ṣẹlẹ̀ sọ́mọ ya yín kẹ́ máa gbé ṣe ẹ̀yẹ́ yẹn? Ẹnu ẹlẹ́wà yẹn òun náà ló sì jẹ́ kẹ́ wà lójú kan tí Boko Haram ń darí yín ní Nàìjíríà. Ẹ lọ́pọlọ kankan, kò sọ́pọlọ lórí yín. Gbogbo ẹ̀yin tẹ́ post kí ni yẹn kò sọ́pọlọ lórí yín, confirm kí máa sọ fún yín. Ẹ post ẹ ní friend, ẹlòmíì ní 20,000 love and like, inú ẹ dùn pòun trend torí pòun post Wasiu Ayinde. Àwọn ẹlẹ́yà tó jẹ́ àwọn opponents wọ́n post yẹ torí pé wọ́n fẹ́ disgrace yẹ, wọ́n fẹ́ lò ẹ̀. Ẹ̀yin tẹ́ tún jẹ́ Yorùbá náà ẹ tún bá now kò lè ṣẹlẹ̀ sí èèyàn mi, bàbá mi kí n wà happy. Pé ok, ìkọ́ bá ìṣẹ̀lẹ̀ kí ló bá dé, ẹ fẹ́ yẹ kọ́pù èèyàn wò pé kí ló wà ń bẹ̀ láàrin Èkó s'Abuja. Ẹ fẹ́ yẹ kọ́pù ẹ̀ wò, ṣẹ́ni ṣẹ̀ṣẹ̀ dámọ̀ ni. Ẹni tó ń lọ sí US, Spain, all everywhere tí wọ́n disgrace láàrin Abuja ń bẹ̀ yẹn sí Lagos State lẹ́wà disgrace wọn. Ẹ máa ṣe lọ kò sí wàhálà, but ẹ̀yin ọmọ Yorùbá tẹ́kọ̀ post ẹ̀ ni mo bá lọ́rọ̀. Ẹ jẹ́ lọ jáwọ́ nínú pé téèyàn bá ṣubú lẹ́ mọ́ máa gbé ṣe yẹ̀yẹ́. Láì jẹ́ bẹ́ẹ̀ ṣe máa wà lójú kan nìyẹn tẹ́ máa gbó bí ajá tí bandit á dẹ̀ máa control yín. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín. Tẹ́ ẹ bá ti lè mọ̀ pé no ọmọ wa lẹ́ni nǹkan ṣẹlẹ̀ sí ó yẹ ká dúró tì í. Wẹ́sẹ́ eléyìí náà dẹ̀ tún máa jẹ́kọ̀ọ́ fún yín. Torí bó ṣe wà yẹn ẹ jẹ́ kí n tún sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Wẹ́sẹ́ King Wasiu Ayinde nǹkan tẹ́ ṣe lẹ gbà o. Torí pé àwọn ọmọ Yorùbá kan náà wà tó jẹ́ pé wọ́n jì sọ́fìn tẹ́yìn náà dákẹ́ tẹ́ sọ̀rọ̀. Ẹ̀dẹ̀ lágbára yẹn lọ́wọ́ ibi tí mo ti fẹ́ fi gun yín lára ń titi yín nìyẹn. Mo ṣe wà mo like everybody mi dey hate anybody but you do normal you see normal. Bros nǹkan ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá lóòótọ́ ìgbà tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho wa rí tí ẹ kọrin ipe kan fi bọ̀ ó ti bọ́ sílé tàwa ẹ sọ̀rọ̀ pé kan fa láyé lẹ̀. Mi dẹ̀ rí yín ní ìrì ẹni yẹ̀yẹ́ torí ẹ̀ bọ̀ sórí social media láti ṣe yẹ̀yẹ́ anybody. Bọ̀ aláyé tí ìkan náà bá ti ṣẹlẹ̀ sáwọn ọmọ ìyá yín tẹ́ jẹ́jẹ́ Yorùbá ẹ̀yin náà ẹ máa sọ̀rọ̀ ẹ ká máa mọ opinion yín. Ó ti yé bọ̀ tèmi ọmọọba mo ṣe rí kinní yẹn mi ò like ẹ̀ ní ti tèmi mi ò like ẹ̀ pé ẹ kàn lọ mú ẹ fẹ́ fi plane gbà wẹ̀sẹ̀ wá pé wẹ̀sẹ̀ lágbèrò ẹ ń pe wẹ̀sẹ̀ ní tọ́gì. Ṣé ìmọ̀ ọmọ ìta náà ló ń jẹun ìta ni? Ṣọmọ inú ilé máa ń ṣoríire ni? Ọmọ ìta ló ń jẹun ìta náà mà nìyẹn o, ọmọ líle làwa o, à ń ṣọmọ lè. Ìwọ tó bá ti jẹ́ ọmọ ìta tó bá yẹ pé olówó lọ́wọ́ tí ṣe pé òṣè ń tò lẹ́yìn ẹnìkan láti rówó jẹun tó yẹ pé ga ni ẹ wà understand nǹkan tó ń wà sí wẹ̀sẹ̀ ṣe yẹn kò ń ṣọmọ àṣẹ ló sọ fún ẹ tó bá yẹ pé ọmọ àṣẹ ní play máa pa bọ̀ kò ń ṣọmọ àṣẹ ọmọ ìta ló ń jẹun ìta. Ṣé ṣeréṣeré lẹ pé nìkan tó máa ná bẹ́ẹ̀lì sórí èèyàn lágbo ẹ̀yin pípù yìí ẹ̀kọ́ ń wẹ ọ̀rọ̀ social media lẹ́kọ̀ọ́ lọ fi ń George ẹ̀ mọ̀ ga nínú master ẹ̀ mọ̀ kan tó ń pè ní ìgboro jù gboro lọ. Ṣé rò pé ọmọ àṣẹ ló ń jẹun oríta ni? Nǹkan tó fi jọmọ gboro ló fi hàn yín yẹn pé ẹ lè pa mí ẹ lè gbàgbọ́ it's a disgrace to K1
disgrace ni ọmọbìnrin yẹn ṣe ṣọmọbìnrin yẹn ò lọ́kọ lé ni gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbéṣẹ́ rù mo believe pé gbogbo ẹ̀yin plugger yẹn báyìí sìn tó bá ti sáàkì ọmọ yẹn sìn ẹ máa wáṣẹ́ fún tó bá sáàkì ọmọ yẹn ta ló lọ́wọ́lọ́wọ́ ń sìn ta ló làbújá tẹ̀ ń sọ yẹn ẹni yẹn wọ́n bá ń di Wasiu Ayinde sí fún sísun tó bá bá ń di Wasiu Ayinde fún 2 weeks kí n bend ẹ máa tọra yín jẹ wọ́n bend Wasiu Ayinde pé wọ́n sọ pé kí Wasiu Ayinde má gun plane òfurufú kan lọ́wọ́ ẹ bá tọra yín ẹgbẹ́jọ́ ìjọba Nàìjíríà lọ kóòtù ta ló ní kóòtù òun ẹ̀rín yín pa mí nǹkan tó yẹ pé lé náà ti máa settle ẹ̀ wọ́n máa settle ẹ̀ tán wọ́n máa lé kinní kan lọ lọ́kọ́ tó fàbọ̀ bá kinní kan ni ọmọ tó drive yẹn bó ṣe wà ọmọ yẹn máa jẹ́ ẹ̀rín yín pa mí ọmọ tó yẹ kẹ́ fi post protect kò tí yẹ kí kinní ẹ̀ dórí social media rárá ẹ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ṣé tọmọ yẹn bá safe tó bá safe alive ṣé safe lẹ́nu iṣẹ́ yẹn ẹ mọ̀ pé àwọn kan ló fi sẹ́nu iṣẹ́ yẹn òṣèlú ló dẹ̀ wà nù nǹkan tó fi sẹ́nu iṣẹ́ yẹn tiẹ̀ ẹni bá lóye tó bá lójú inú ló máa understand nǹkan tí mo ń sọ yìí kò sí yẹ kẹ́ post mata yẹn cameraman tó ṣe cameraman gan àkóbá àdábá ló ṣe fọmọbìnrin tó wà plane yẹn lọ́jọ́ yẹn tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ́ máa mọ̀ àkóbá àdábá so Wasiu Ayinde ẹ wo wọ́n ní kíní kan ọjọ́ kan lọ́yẹn ọdẹ afífìlà pé nígbà yìí mọ́ Wasiu Ayinde ẹ ti rẹ́rìn ẹ̀ báyìí àbí ẹ ti rẹ́rìn ẹ̀ àbí payback nǹkan payback ṣẹ́yìn máa bá wà ń bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń post ẹ̀ tẹ́ ń gbé Wasiu Ayinde ṣe ẹ̀yẹ ṣẹ́yìn lẹ́ lọ́ máa bọ́mọ yẹn apologize tán bá sáàkì ẹ̀ àbẹ́mọ̀ kan ti dá dúró lẹ́nu iṣẹ́ náà wọ́n ti dá ọmọbìnrin yẹn dúró lẹ́nu iṣẹ́ wọ́n máa padà gbà á sẹ́nu iṣẹ́ yẹn àṣírí tó wà ní politics ni mo sọ fún yín torí pé ọ̀pọ̀lọpọ̀ yín kàn wá street ní ẹ̀mọ́ kankan pa ẹ̀ wọ́n máa padà gbà á sẹ́nu iṣẹ́ yẹn bọ̀ wọ́n máa dàbí fìdí ẹni wọ̀ wọ́n ní sọ fún ẹmọ bọ́ yẹn ṣe tó lọ́pẹ́ arótilẹ̀ ni tó lọ́pẹ́ arótilẹ̀ tẹ́ bá rántí ìgbà yẹn Buhari celebrate ẹ̀ ó congratulate as a woman pilot ṣó pé 1 month ṣó pé 2 months wọ́n fi ṣe kíni ẹ má yẹn sọ̀rọ̀ tán ẹ̀ ń post ọmọ yẹn ẹ̀ ń post nǹkan tó ṣẹlẹ̀ tó yẹ kẹ́ delete dànù kẹ́ delete ẹ̀ all over social media kẹ́ má yẹ kẹ́ nìkan kan rí ẹ lọ fẹ́ ṣe bó ṣe wà gbogbo nǹkan tẹ́ post yẹn ẹ fi ṣàkóbá àdàbá fọmọ pilot yẹn ni ẹ̀rín yín pa mí ẹ̀ mú àfà mo kàn ń gbọ́ everybody tó kàn ń post ẹ̀ Wasiu Ayinde kíní kan Wasiu Ayinde kíní kan Wasiu Ayinde fi trend ni ṣe gbogbo yín lẹ dárúkọ ẹ̀ báyìí èmi gan ó yá iṣẹ́ yẹn gan tún mú èmi náà dárúkọ ẹ̀ torí mi fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́lẹ̀ bọ́ mo kàn ń jẹ́ kó yé yín ni pé àkóbá àdàbá lẹ fi ṣe fọmọ pilot yẹn tẹ́ ẹ bá mọ̀ òkè wọ́n máa lé kíní kan lọ wọ́n máa fàbọ̀ bá kíní kan ni inú ayé láyé wà so gbogbo àwọn aláyé tó rírun fún tó ń da bọ́ndù yẹn mọ post wọn ní country ṣá àwọn ẹ̀jẹ̀ Wasiu Ayinde tó lẹ́nu ṣe rò pé lady yẹn ó lè gbé wájú lé wọn kọjá kọ́ kí ṣá mọ̀kọ́ tó ń pè ní enemy tro enemy ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ ọ̀tá mi ni tí mọ̀kọ́ tó ń pè bẹ́ẹ̀ ó dìgbà tẹ́lẹ̀ omi bá ṣe aláyé kan níta tó bá bẹ̀ sí ní lagi mọ́ ẹ lórí ní bus stop ló bá mọ̀kọ́ tó ń pè ní street tí mọ̀kọ́ tó ń pè ní street gbogbo ẹ̀yin tẹ́ ń post kìíní tí understand lè understand ẹ̀ ń gbé Wasiu Ayinde ṣe yẹ̀yẹ́ ṣe rí àwọn kan wà sí yẹ kó wọ́n kàn jókòó báyìí wọ́n fọ́ lé rán báyìí bó ṣe lọ náà wò bọ̀ tí wọ́n ní pé kán yí báyìí rò kán dẹ̀ fi fóònù pàṣẹ kò jù yẹn lọ tó bá ti gbé fóònù pé ẹ lò ẹ wá ẹ mú ọmọ yẹn balẹ̀ ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ ẹ ṣe ẹ lọ ń post ẹ tẹ́ ẹ bá fẹ́ protect ọmọ pilot yẹn tẹ́ ẹ bá love and like ẹ bá delete fídíò yẹn dànù ẹ bẹ̀ sí post ẹ torí pé ẹ fẹ́ gbé Wasiu Ayinde ṣe yẹ̀yẹ́ bọ́ ẹ rò ó jinlẹ̀ pé kí ni payback kíní kí ló máa padà tẹ̀yìn kíní wá mo sọ tèmi o tọ́rọ̀ mi ò bá dẹ̀ wá yí ẹ alọ yé já ẹ lọ́rùn. mo ṣe program lórí K1 lánàá lórí bí ọmọbìnrin yẹn ṣe ṣe sí K1 bọ́ẹ̀ tó bá ní òye ó máa mọ̀ pé mi ò judge anybody nínú program yẹn ẹ lọ wo abẹ́ comment section K1 mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ understand mi torí pé ní olóríire nínú ẹbí ẹ lọ wo kọ́mẹ́ǹtì àwọn tó yẹ pé wọn ò tí mọ̀ nǹkan tó máa jẹ láàárọ̀ ìtàn pè mí ní literate ẹ lọ wo kọ́mẹ́ǹtì àwọn tó yẹ pé kò tí ì séèyàn kankan tó jéèyàn nínú ilé wọn tó ń pe K1 lágbèrò tó bá wọ́n ní ẹni bá nírú aṣọ ni kò ní faṣọ ya láíláí tèmi yé mi ìkọ́ tiẹ̀ pé actually gbogbo ẹ̀yin tẹ́ kọ́mẹ́ǹtì rubbish yẹn ìkọ́ tiẹ̀ ní mi ní sense pé I don't have a point but did I ask you question 6 months suspension tó fọmọbìnrin yẹn kí ló máa ṣe fọmọbìnrin yẹn o torí mo rí pé o nífẹ̀ẹ́ lójókòó sí comment section mi àdẹ̀ tí rí ẹ ní airport láti ìgbà tó ti fọmọ yẹn ní suspension kó wá solution sí suspension tó fọmọ yẹn ìwọ tó kì í ṣe literate tó gbọ́n tó lọ́pọlọ ọ̀dẹ̀ ìwọ tó kì í ṣe literate kí ló fẹ́ ṣe fọmọ yẹn àní wọ́n fi kámẹ́rà ṣe ibi fọmọ yẹn ẹ mọ̀ kan tó ń jẹ́ K1 ẹ wà lábẹ́ comment section mi ẹ̀ ń dún bí ewúro ẹ mọ̀ kan tó ń jẹ́ K1 àbí tó bá ti mọ̀ kan tó ń jẹ́ K1 lọ sílé ẹ̀ kó lọ bàjá
àbí kí wọ́n náà ṣe the same thing nǹkan tọ́mọbìnrin yẹn ṣe. Ìgbà tọ́mọbìnrin nǹkan tó kọ̀ dùn mí ni pé ẹni tó bá nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn ẹni tó bá nífẹ̀ẹ́ dáadáa ó máa mọ̀ túmọ̀ fídíò tí mo ṣe lánàá yẹn pé mátà gbà mọ́lẹ̀ ó lọ fà mátà gbà mọ́lẹ̀ tí Wàsíù bá wrong àwa tá wà lórí mẹ́díà kọ́ la máa dájọ́ wa K1 torí ẹ̀kọ́ máa dún ni kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ tí Wàsíù bá afẹ́ wo nǹkan tẹ́ gbé dání normal àwọn tó ń pè mí ní illiterate ẹ̀yin gangan ní bá banlá illiterate torí pé ẹ̀kọ́ lórí ni kò sí sẹ́ǹsì inú ẹ̀ ṣé bóyìnbó ṣe máa ń ṣẹ́ẹ̀kì ẹrù téèyàn bá gbé dání nìyẹn ṣé òyìnbó máa ní kó ṣí kọ́ọ̀pù ẹ̀ báyìí kán wọnú ẹ̀ láwọn òyìnbó tán ní plane tán ṣe plane fúnra wọn gbogbo nǹkan Nàìjíríà ló máa ń yàtọ̀ ó ti ní kíní kan báyìí tán máa mú dání tán bá ti fi sí ara nǹkan tó gbé dání wọ́n á ti dictate nǹkan tó wà ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀ dẹ̀ máa ní ẹ̀ lajú kankan ọ̀pọ̀lọpọ̀ yín ló gba airport kọjá ẹ̀mọ̀ kan tán ń ṣe ń bẹ̀ kó sọ́pọ̀ lọ lórí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ẹ lọ wá abẹ́ comment section mi máa mọ àwọn tí mo ń bá sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi ẹ̀jẹ̀ mi èèyàn mi ẹ̀yin tẹ́ gbé dání tó yẹ pé alágbára ló ń jẹun ìta ọ̀rọ̀ tí mo sọ lánàá yẹn ti yẹ́yìn nígà ó ti yẹ́yìn bàbá bẹ̀ ó ti yẹ́yìn ìyá bẹ̀ ẹ̀yin ìyá gidi tẹ́ understand nǹkan tí mo ń sọ yẹn kò sẹ́ni tó máa lóríire nínú ẹbí ẹ̀ tó máa gbàdúrà pé kán pa tó bá yẹ pé ẹ̀gbọ́n ẹ̀ náà fi flame face yẹn kan ó yá ṣèbí wọ́n sọ pé má foró yaró ni káwa sọ pé Wàsíù Àyìndé wọ́n wá fi ìwà ìbínú wọ́n fi domi sí wọn lára ṣé pípa ló kàn so tọmọ tiẹ̀ náà bá ti ṣẹ̀ kán pa ni anybody tọmọ tiẹ̀ bá ti fọ́kọ̀ bùsì kán pa ó máa rí gbogbo ẹni tó bá ti kọ́mẹ̀ntì rọ́bìṣì sábẹ́ program mi bó ṣe máa rí bẹ́ẹ̀ fọmọ tiẹ̀ nìyẹn tó bá ti wá ṣẹ̀ báyìí sìn kán pa ni èmi ò ṣẹ̀ báyìí sìn àbí mi ò ṣẹ̀jọba báyìí torí ẹ mọ iye àwọn tí mo ti gbé ṣépè nínú gọ́ọ̀mẹ̀ntì so pípa ló wá kàn àbí pípa ló kàn jẹ́ pé ìgbà tó yẹ kó lórí burúkú lọ́pọ̀lọpọ̀ wọn bí kọ́ ṣàpàyàn kọ́ dájọ́ kú fún yàn ló máa ń ṣe yín so ẹjọ́ ikú ló wọ́ọ̀tì ní K1 wọ́ọ̀tì pẹ̀lú bó ṣe domi sí wọn lára yẹn àbí tó bá yẹ pọ́ ọmọ tiẹ̀ ní bó ṣe máa bẹ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn ọ̀rọ̀ mi ò lè yí ẹ̀ bọ́jọ́ tó bí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sọ́mọ tiẹ̀ tó bí ó máa yí ẹ̀ dáadáa ṣẹ́nẹ̀ ya wèrè tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ sọ́mọ tó bí ó máa yí ẹ̀ dáadáa táwa ni ò lè ṣe now ẹ ti mọ ẹni kò ní gbà báwo ló ṣe máa ṣí kọ́ọ̀pù fún yín ta ló tiẹ̀ mọ̀ bóyá ẹ fẹ́ fojú fi poison sínú oúnjẹ òun ni sínú omi tó ń mu ni àrìn jìnnà láì rékùté onídodo tó bá wo kọ́ọ̀pù tó mú dání bá àwọn nígbà kan wà tó yẹ kí wọ́n ní kinní yẹn lọ́wọ́ wọ́n bá ti wò báyìí wọ́n ti fojú fi nǹkan sínú nǹkan tó ń mu kọrin lẹ́ni ó gbọ́n nínú ó gbọ́n ta ọlọ́gbọ́n ta ni kọ́ wá ṣí kọ́ọ̀pù ṣọ́tí ló wà ń bẹ àbí kinní ṣé Wàsíù Àyìndé ti gbé pléènì rí tó ti fọyàn létí nínú pléènì rí tàbí tó ti yàgbẹ́ sínú pléènì rí ni tẹ́ ẹ bá sọ pé ẹ tó fẹ́ kéde tó ṣẹlẹ̀ ní last one ṣẹlẹ̀ ní táìmù yín kí ni reason ẹ jókòó kẹ rorí ara yín lẹ́yìn kẹ́kọ̀ọ́ kọ́mẹ́ǹtì òṣì illiterate ní bàbá alákú bàbá ẹ̀ wèrè tí ò tí mọ̀ nǹkan tó máa jẹ láàárọ̀ ẹ̀ tó ń pè mí ní illiterate. now kí lẹ fẹ́ ṣe fọ́mọbìnrin yẹn báyìí ìgbà tí Tolú lọ pé aró ti lé lọ nígbà yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá kẹ́dùn ṣẹ́ padà wẹ̀yìn fún fámìlì ẹ̀ ṣẹ́ padà mọ̀ kò tí fámìlì ẹ̀ wà lénìí ẹ̀yin kẹ́dùn orí social media ẹ pẹ̀lẹ́ ọ̀tọ̀ làwọn tó jẹ́ reality tó jẹ́ pé abánidébẹ̀ ni wọ́n á mọ sẹ́ẹ̀tì àwọn yẹn online bá a dẹ̀ mọ sẹ́ẹ̀tì ẹ̀yìn aláruwo lásán tó jẹ́ pé aruwo ni lẹ́yìn aruwo yẹn kò sí nǹkan kan mọ́ ajé àwa mọ̀ dáadáa kí lè fẹ́ ṣe fọ́mọ ìbáyìí 6 months suspension ṣé mọ̀kọ́ tán ń pè ní 6 months ṣá ẹ sọ̀rọ̀ lórí yẹn o bọ̀ ẹ sọ fún pé nǹkan tó ṣe dáa so 6 months suspension yẹn kó jókòó sílé kó lọ máa ṣe hookup àbí kó lọ máa ṣe olóṣó kó máa náwó tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ àbí mo béèrè ni o kí lè fẹ́ ṣe fọ́mọ tán fún ní 6 months suspension tó bá yẹ pé lóòótọ́ lẹ láìkì ẹ̀ tó bá yẹ pé mi ní sense à ń sọ̀rọ̀ pé kọ́mọ má tàgbà mọ́lẹ̀ torí payback nǹkan tó ń pè ní payback ó lọ fà ọlọ́mọ ayẹ̀kọ́ ọmọ yẹn ní problem ọmọbìnrin yẹn mo ti ẹ̀rí kan tó ti ẹ̀ pè mí ní ègùn níbẹ̀ mi ì máa blame ẹ̀ mi lè blame ẹ̀ láíláí bóyá ó ṣe join page mi ni àbí ó kọ̀ wá from nowhere ọmọ Ìpẹ́tù Ìjẹ̀ṣà lèmi confam ọmọ Ìpẹ́tù Ìjẹ̀ṣà Àkúrẹ́ nìyá mi pure Yorùbá pure ọmọ aládé ni mí so mo mọ nǹkan tó ń pè ní má tàgbà mọ́lẹ̀ tó bá tàgbà mọ́lẹ̀ ó léwu gbogbo yín pátápátá lẹ́yìn program yìí máa block gbogbo yín pátápátá ẹ̀kọ́ nonsense sábẹ́ comment yìí máa block yín pátápátá ẹ̀ tún rí mi mọ́ ẹ̀ dẹ̀ ní nírú ọmọ bíi tèmi nínú ọmọ láíláí ó yẹ jẹ́ nìyẹn so bóyá mo dá bóyá mi dá ẹ̀ ní nírú ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ hate mi ẹ̀ ní nírú ẹ̀ ní bírú ọmọ bíi tèmi láíláí ó yẹ jẹ́ nìyẹn kó ju bẹ́ẹ̀ lọ àdúrà tí máa gbà fún yín nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ hate K1 ẹ̀ ní bírú ọmọ bíi K1 láíláí àti good àti bad ẹ̀ ní nírú ọmọ bíi K1 láíláí gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́hún tí ó tẹ́ bá náà ìyá wèrè àwọn abáyín fàdúrà àti hatred come from nowhere is it your family
ìwà tẹ́ ń sọ pé social media kéwà ń wù ṣó ti wá wù sílé ẹ nílé ẹ rí ni téèyàn bá wùwà kan ó kọ̀ rẹ̀ jẹ ni ẹ wo ẹ̀yin èèyàn mi tẹ́ bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ ẹ má gbégbèsè ayé ní gbèsè ayé àti tẹ́yàn lọ́rùn ẹ gbégbèsè ayé àti tẹ́ra yín lọ́rùn káyé yín má bàa bàjẹ́ nobody like you all is just fake love Wàsíù Àyìndé gbọ́n ó jára ẹ ni death trap nìkan tó ṣẹlẹ̀ ní airport yẹn death trap ni but wọ́n ní Yorùbá ló ní plane yẹn jet yẹn wọ́n ní Yorùbá ló ní Yorùbá náà ní K1 Yorùbá lọmọ yẹn lágbára Ọlọ́run kò sí nǹkan tó máa ṣe ọmọbìnrin yẹn lágbára Ọlọ́run kò ní rí dààmú níbi iṣẹ́ lágbára Ọlọ́run K1 náà kò ní kúkú ọ̀wọ̀wọ̀ wọ́n máa gùn lẹ́mìí lágbára Ọlọ́run ẹni tó ní plane yẹn náà Ọlọ́run á jẹ́ kán pẹ́ láyé ẹni tó ní ilé iṣẹ́ tí wọ́n ti ń gbé plane yẹn náà Ọlọ́run kò ní jẹ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́ kéèyàn má bàa ṣẹ̀ṣẹ̀ gbé kó má bàa ṣìṣe ló yẹ kí mi sọ̀rọ̀ àná yẹn pé ẹ fi fídíò tẹ post yẹn ran ọmọbìnrin yẹn lọ́wọ́ ẹ fi kó bá ní 6 months suspension ṣé mọ̀kọ́ tó ń pè ní 6 months ṣá ìka làwọn èèyàn o ẹ dẹ̀ ń ṣe bí gbàtọ́ ẹ nífẹ̀ẹ́ ọmọ yẹn ẹ wá ń bú èmi lábẹ́ comment section kò ní gbogbo ẹ̀yin tẹ comment yẹn ẹ ní ṣoríire nínú ayé gbogbo ẹ̀yin tẹ comment rubbish yẹn ẹ ní ṣoríire nínú ayé oríire ò ní tọ́ sí tẹ́ bá lé ẹ ní ba àṣẹ́gun torí ìta ni ẹ fẹ́ ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ báwa onígbà káyọ ọmọbìnrin yẹn bàjẹ́ làwa yìí tètè pariwo fún pé lọ make another arrangement lọ make apologize o lè wá K1 lọlé torí gbígbà tó ṣẹ̀yàn 200 million ni o K1 pọ̀ nú ayé o bọ́ kò lè yí ọmọ àṣẹ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tọmọ yẹn bá kàn wáṣẹ́ lọ bìkan á kàn máa rí pé wọn ò fóun ni tó bá tún wáṣẹ́ lọ bìkan bòmí wàá kọ́ rí pé wọn ò fún ẹ onímọ̀ bí tí nǹkan ti ń ṣẹlẹ̀ onímọ̀ bí tí gbogbo nǹkan ti ń dún kò lè yé kò lè yé ẹni tí ò bá ní sẹ́ǹsì jàre kò lè yé wọn láíláí kò lè yé wọn. Ladies and gentlemen, I am pleading in Yoruba, I am begging. Mo ń bẹ̀ yín. Stick to Orokilawa TV, you will love it. Orokilawa, we offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.